bọ̀ torí nǹkan tẹ́ ẹ sọ so a máa tọwọ́ wọn àkọ́kọ́ yẹn náà so kò sí wàhálà. ok ṣe ní Kùránì lọ́wọ́ bẹ̀yẹ̀ sà ṣe ní Kùránì lọ́wọ́ afa ṣe Kùránì wà lọ́wọ́ yín bẹ̀yẹ̀ ẹwọ̀n mi ti báyìí kìí Quran 1 bí Quran 1 bí ó yẹ bá mi ṣí Quran 29 Surah Ankabut verse 27 ẹ bá mi kàkẹ́ bá mi tú verse 27 Surah Ankabut 27 èmi náà ráyè yín lálẹ́ verse 27 àti pé ṣé ń gbọ́ mo ń gbọ́ yín a fi Isiaka ta lọ́rẹ àti Yakuba a sì ṣe nínú àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ní ìjẹ́ ànábì àti tírà a sì fún un ní ẹ̀san ní ayé yìí. ẹ ká Yorùbá dáadáa bó ṣe wà bẹ́ẹ̀ jọ. òun náà ni mò ń kà fún yín àti pé ṣé kí n bá yín tún kà a fi Isiaka ta lọ́rẹ ṣé ń gbọ́ a fi Isiaka ta lọ́rẹ àti Yakuba a sì ṣe nínú àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ní ìjẹ́ ànábì àti tírà a sì fún ní. ẹ máa gbọ́ ó ní a fi Isiaka àti Yakubu ta lọ́rẹ a sì ṣe ipò jíjẹ́ ànábì àti fúnfún ní tírà sínú tí mo fi dámọ̀ tún Yorùbá dáadáa nìyẹn a fi ipò jíjẹ́ ànábì àti fífún ní tírà sínú àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ṣé bó ṣe wà bẹ́ẹ̀ náà nìyẹn. sínú a sì ṣe nínú a sì ṣe sínú kọ́ o ẹ má confuse ara yín a sì ṣe nínú a sì ṣe nínú not sínú ẹ má parọ́ tọra yín o a sì ṣe nínú wọn ó ṣe gbogbo wọn o ṣé ẹ bá ń gbé Kùránì kí n tú fún ọjà rí. sínú ló wà ń bẹ. a sì ṣe nínú a sì ṣe nínú gbàngbé Kùránì yẹn. àfà a sì ṣe sínú. àfà àwọn náà tán kámẹ́rà yẹn kó gbé tiẹ̀ jáde. ó yá. Kùránì tèmi ká gbàngbé normal Kùránì yẹn. ó yá ẹ̀ka tó wà ń bẹ̀rẹ̀. àfà tán kámẹ́rà tiẹ̀ náà kó gbé tiẹ̀ jáde. no mi ò tí ì ní up to followers mo fi lè tọ Kùránì. ẹ̀ka tó wà ń bí. ọ̀rọ̀ ti bá lọ́dẹ nìyẹn. ẹ̀ka tó wà ń bí màá gbé Kùránì méjì ọ̀tọ̀ọ̀tọ̀ wa. a fi Isiaka àti Yakuba ta ní ọrẹ a sì ṣe ipò jíjẹ́ ànábì àti fífúnni ní tírà sínú àrọ́mọdọ́mọ rẹ̀. ok káwá tí wàá lò tọ̀dọ̀ ti yín translation tó wà ẹgbọ́. irú statement wo lè lè báyìí. no èmi fẹ́ bá yín lò tọ̀dọ̀ ti yín but tán bá lo sínú mo fẹ́ lò tọ̀dọ̀ yín no aláwọ̀kọ́ tán bá sọ wípé tán bá sọ pé nínú. ṣẹ́rí àkọ́kọ́ náà ṣẹ́rí ọ̀dọ̀ mi tẹ́ wà yìí èmi ò kí ń láì kékeré yẹn mọ́ ṣàbòsí mo lè já bọ́lẹ̀ tèmi mi ò ráyè. and we gave to him. ọ̀rọ̀ àbòsí kọ́ tó bá jẹ́ pé mo lè tan kámẹ́rà ni màá ṣí tọ̀dọ̀ tèmi náà fún yín sínú. and we gave him his reward. God bless you. so inú àwọn àrọ́mọdọ́mọ wo ni Allah sọ wípé a fi ipò jíjẹ́ ànábì àti fífún ní tírà sí gẹ́gẹ́ bí ibi Al-Kùránì yìí. ṣé ń dá yín lọ àbẹ ẹ máa hági pẹ̀lú mi.
inú àwọn àrọ́mọdọ́mọ wo ni Allah sọ wípé òun fún wọn ní fún ní tírà tó máa jẹ́ ànábì àti tọ́mọ́sẹ́tì máa mú tírà wá. ẹ ṣe inú Isiaka àti Yakuba. àwọn ọmọ ta ni. àwọn ọmọ Ibrahim, ànábì Ibrahim. ọmọdọ́mọ Isiaq àti Yakub tí a mọ̀ sí Jacob inú àrọ́mọdọ́mọ wọn náà máa jẹ́ ànábì tọ́dẹ̀ máa fún ní tírà prophethood àbí. ìyẹn ni wípé àyẹn ni pé ẹlòmíì ò ní mú tírà wá tí ò ní jẹ́ àrọ́mọdọ́mọ lọ́dọ̀ tí ní ìyẹn ni wípé bẹ́yìn ṣe rò ìyẹn ni wípé ṣe rí tó máa lo word tó bá ẹdúró ẹjẹ ṣàlàyé fún yín ẹjẹ ṣàlàyé no ṣe rí tó bá lo word ìbálà ló sọ̀rọ̀ ṣé mi mo sọ ni. ẹ ní sùúrù tó bá lo word irọ́ ẹjẹ ṣàlàyé ẹ̀ fún kò yé nínú kò yé nínú tó wà ní òye ẹ fún mi chance náà ẹ fún mi chance láti sọ̀rọ̀ tó bá lo ẹ fọ̀rọ̀ English sílẹ̀ ọmọ Yorùbá ni gbogbo wa jọ ń sọ Yorùbá lèmi náà ẹ fi English sílẹ̀ ẹ fi English sílẹ̀ bóyá reduce argument yẹn tó ka English yẹn bóyá reduce argument yẹn jọ ní.